Wọlé Ṣóyínká kọlu Tinubu ní gbangba. Títí di bí a ti ń sọ̀rọ̀ yìí jáde, ọ̀pọ̀lọpọ̀ ní ọ̀rọ̀ náà ń yà lẹ́nu. Ó ń yà wọ́n lẹ́nu gan-an ní pàápàá pé ọ̀jọ̀gbọ́n àgbà nì Wọlé Ṣóyínká yóò sọ ọ̀rọ̀ tó le bẹ́ẹ̀ yẹn fi tako ọmọ ààrẹ Bọ́lá Ahmed Tinubu ní gbangba. Bẹ́ẹ̀ ní tòdodo ọ̀rọ̀ líle gbáà ni. Bó bá ṣe pé láyé ìjọba Goodluck Jonathan ni, kò sí ẹni tó ń yà lẹ́nu nígbà tí Ṣóyínká bá láálé ẹ̀ ní gbangba tí ó pè lẹ́nìkan tí kò lọ́pọlọ gidi. Bẹ́ẹ̀ náà ni láyé ìjọba Buhari, kò sí ẹnìkan tí yóò ní òun kò gbúròó Ṣóyínká nígbà tó bá ń tu ìpọ̀rí ọkọ̀ fọ́kọ̀ kí ọkọ̀ lè rìn geere. Àwọn Buhari pàápàá kò ní í sọ pínpín nígbà tí bàbá ọ̀mọ̀wé náà bá fọ̀rọ̀ dí wọn lọ́fun. Àmọ́ tí Tinubu yàtọ̀, ó tiẹ̀ yàtọ̀ gan ni. Òun àti Wọlé Ṣóyínká ti ń bá ọ̀rẹ́ wọn bọ̀ ọjọ́ ti pẹ́. Ẹ̀gbọ́n ló sì ń pe bàbá náà. Kò sí ìgbà tí èèyàn kì í rí Ṣóyínká fúnra ẹ̀ nílé ìjọba. Níbi tí ọ̀rẹ́ tẹ̀gbọ́n tàbúrò náà lè dé. Àìpẹ́ yìí ni àwọn méjèèjì jọ wà ní orílẹ̀-èdè Brazil lọ́jọ́ kejì oṣù kẹsàn-án 2025 yìí, níbi tí Tinubu ti mú Ṣóyínká lọ sọ́dọ̀ ààrẹ wọn. Bẹ́ẹ̀ ni ní ọjọ́ kejìlá oṣù keje ọdún yìí, Tinubu yí orúkọ National Theatre ní Ìgànmú l'Ékòó padà sí orúkọ Wọlé Ṣóyínká, níbi tí ọ̀rẹ́ wọn pọ̀ dé nìyẹn. Àmọ́ gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ayé ọjọ́un, àwọn bàbá tí kò lè fi ọ̀rọ̀ sí abẹ́ àwọn sọ, tó jẹ́ tí wọ́n bá rí adélébọ̀ tó ń tọ̀ sílé, wọn yóò ní kí bàbá ẹ̀ rán ọ̀yàn lọ mú un wá nílé ọkọ ni. Ṣóyínká kan ojú abẹ níkòó, ó ń kàn ju ọ̀rọ̀ náà lulẹ̀ ni. Èyí tó sì jẹ́ kí ọ̀rọ̀ náà le ni pé àwọn ohun tó ń lọ lọ́wọ́ lórílẹ̀‐èdè wa ni. Ẹni bá rántí dáadáa, àìpẹ́ yìí ni iléeṣẹ́ ààrẹ pàṣẹ pé kí gbogbo àwọn ọlọ́pàá tí wọ́n bá ń ṣọ́ àwọn èèyàn ńláńlá láwùjọ wá padà sí báràkì, tí wọ́n sì ní kí oníkálukú olówó àti ọlọ́lá gbogbo wá àwọn tí wọn yóò máa ṣọ́ wọn kiri. Àmọ́ nígbàrà tí òfin yìí ti jáde ni àwọn èèyàn ti ń pariwo pé kí Tinubu fúnra ẹ̀ kọ́kọ́ pàṣẹ pé kí àwọn èèyàn ìdílé ẹ̀ kó àwọn ẹ̀ṣọ́ tó wà lọ́wọ́ wọn síta, kí wọ́n má jẹ́ kí wọ́n ṣọ́ wọn mọ́, pé tí wọ́n bá ti ṣe bẹ́ẹ̀ gbogbo ìlú yóò mọ̀ pé ọ̀rọ̀ náà ò kéré o, wọn yóò sì tẹ̀lé òfin tí àwọn ọlọ́pàá àti èyí tí iléeṣẹ́ ààrẹ bá pa. Bóyá ohun tó wá jẹ́ kí Ṣóyínká sọ̀rọ̀ rèé o, nítorí bàbá náà pàdé Ṣèyí ọmọ Tinubu lójijì ni, níbi tí kò ti rò rárá ló sì ti pàdé ẹ̀. Àwọn ẹ̀ṣọ́ tó sì wà lẹ́yìn òun nìkan, àwọn sọ́jà yìnbọn àti àwọn ológun lóríṣiríṣi. Ohun tí kò sí ọmọ Nàìjíríà kan tó ní irú ẹ̀ ni, àfi tí a bá yọwọ́ ààrẹ nìkan. Ọ̀rọ̀ náà ká Ṣóyínká lára, ṣùgbọ́n kò sọ̀rọ̀ lọ́jọ́ náà, àfi nígbà tó di ọjọ́ Ìṣẹ́gun Túsídéè ọjọ́ kẹsàn-án oṣù kejìlá ọdún 2025 yìí, níbi ayẹyẹ 20 ọdún ti ibùdó àwọn oníròyìn Wọlé Ṣóyínká Center for Investigative Journalism, èyí tí wọ́n ṣe nílùú Èkó, ní bàbá náà ti bọ́ fún wọn. Sàn án láàrin ajẹ́nímú ní pẹkọrọ, bàbá ọ̀jọ̀gbọ́n yìí ní ààyè tí ìjọba Tinubu fi gba Ṣèyí yìí kò bójúmu o. Báwo lọ̀rọ̀ náà ti jẹ́ gan-an? Ṣóyínká sọ báyìí fúnra ẹ̀ pé èyí tí Tinubu fi ń wá àwọn ọmọ ogun tó kó lọ sí orílẹ̀-èdè Benin, níbi tí àwọn sọ́jà ti fẹ́ fìbọn gbàjọba yẹn, tó ń wá ọmọ ogun kiri, kò yẹ kó máa dààmú ara ẹ̀ tó bẹ́ẹ̀ yẹn o. Ibi tó yẹ kó wò ọ̀tọ̀ ni. Bó bá jẹ́ ibẹ̀ yẹn ló wò ni, ìrọ̀rùn lọ̀rọ̀ náà ìbá jẹ́ fún un. Èyí tó fi ń wá àwọn ọmọ ogun tó fẹ́ kó lọ sí Benin ní Àbújá àti Èkó yìí, bí ìgbà téèyàn ń dààmú ara ẹ̀ ni o. Ibi tí ìbá wò mo máa sọ fún yín. Ṣé ẹ rí, láìpẹ́ yìí tí mo wá sílé, mo ń jáde láti inú òtẹ́ẹ̀lì mi n'Íkòyí. Bí mo ti jáde síwájú òtẹ́ẹ̀lì yẹn báyìí, àwọn ohun tí mo rí nínú ọgbà òtẹ́ẹ̀lì náà yà mí lẹ́nu gan-an. Níṣe ni iwájú òtẹ́ẹ̀lì yẹn dàbí ìgbà tí àwọn onítíátà bá fẹ́ ṣe fíìmù. Ohun tó sì wá sọ́kàn mi náà nìyẹn pé wọ́n ń ṣe fíìmù níbẹ̀ ni. Bí mo ti ń ronú bẹ́ẹ̀ yẹn ni ọ̀dọ́mọkùnrin kan jáde láti àárín àwọn tí wọ́n jọ wà níbẹ̀, ló bá wá kí mi. Ó sì kí mi dáadáa pẹ̀lú ọ̀wọ̀ àtìtẹríba, ọmọ tó lẹ́kọ̀ọ́ ni. Lèmi náà bá wá dàpárá fún un nítorí ohun tó ti wà lọ́kàn èmi pé sinimá ni wọ́n ń ṣe. Mo ní, ṣé kìí ṣe pé ẹ fẹ́ yìnbọn pa ẹnìkan nínú eré yín yìí o? Mo wá tún ní, mo mà kàn ń ṣeré ni,
pé ṣé ẹ̀ ń ya sinimá ni ló bá ní rárá o, àwọn ò ya sinimá. Ni mo wá ṣẹ̀ṣẹ̀ wòye ká dáadáa àwọn ọmọ ogun tí wọ́n sì wà níbẹ̀ tí wọ́n jókòó káàkiri fẹ́rẹ̀ tó bàtálíọ̀nù kan àwọn sọ́jà. Àwọn kan jókòó, àwọn kan dúró níwájú hòtẹ́ẹ̀lì yẹn ní o ní Ìkòyí níbí. Nígbà tí mo wọ inú mọ́tò mi, mo wá ń béèrè lọ́wọ́ dírẹ́fà pé ta lọ́mọkùnrin yẹn. Òun ló ṣẹ̀ṣẹ̀ wá sọ fún mi ẹni tó jẹ́ Ṣèyí ọmọ Tinubu ni. Àwọn sọ́jà tó tẹ̀lé yàtọ̀ sí àwọn tí wọ́n jókòó kiri yẹn, àwọn bíi 15 kan wà tó jẹ́ wọ́n dè há mọ́ra bí ẹni tó ń lọ jagun gan ni. Níbi tí nǹkan kò bá sì ti lọ déédéé, àwọn sọ́jà tí wọ́n tẹ̀lé ọmọ náà lè gba odidi orílẹ̀-èdè kékeré kan bíi Bẹ̀nẹ̀ tó wà lẹ́gbẹ̀ẹ́ wa níbí yìí o. Èmi rò pé tó bá di ìgbà míì tí irú wàhálà tó ṣẹlẹ̀ ní Bẹ̀nẹ̀ tí ààrẹ fi rán àwọn ọmọ ogun pàjáwìrì lọ síbẹ̀ yìí, èmi rò pé ohun tó yẹ kó ṣe ni kó kàn pé ọmọ yẹn lọ́wọ́ kan pé Ṣèyí lọ́ọ́ paná wàhálà tó wà níbẹ̀ yẹn kíá o. Ọ̀rọ̀ náà yà mí lẹ́nu kọjá àlà, débi pé níṣe ni mo sáré wá olùdámọ̀ràn ààrẹ lórí ètò ààbò, mo ń sáré wá kiri, ìyẹn Núrì Bádù. Mo ní kí wọ́n bá mi wá níbi yòówù tó bá wà. Nígbà tí wọ́n bá mi rí, wọ́n ló wà ní France, pé Paris ló wà lẹ́gbẹ̀ẹ́ ààrẹ tí wọ́n ń ṣèpàdé kan. Mo wá sọ fún un pé mo mà rí kinní kan o, kinní ọ̀hún kò yé mi rárá. Ni mo wá ṣàlàyé gbogbo ohun tí mo rí fún un. Mo wá béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé bí a ṣe ń ṣe nìyẹn, pé ọmọ ààrẹ ń kó àwọn sọ́jà àti ẹ̀ṣọ́ tó báyìí kiri fún lílo tara ẹ̀ nìkan, àbí báwo? Lẹ́yìn yẹn lèmi fúnra mi wá ṣe ìwádìí ìjìnlẹ̀ tèmi fúnra mi o. Nígbà náà ni mo gbọ́ pé bí ọmọkùnrin yẹn ṣe máa ń rìn kiri pẹ̀lú àwọn sọ́jà rẹpẹtẹ báyìí nìyẹn o. Èmi fúnra mi sì wà nítòsí nígbà tí mọ́tò tó gbé ń kọjá lọ. Gbogbo ọ̀nà pátá ni wọ́n kílíà fún un. Ìyẹn ni pé nígbà yòówù tí wàhálà wọn fẹ́ fìbọn gbàjọba bá ṣẹlẹ̀, kí ààrẹ kàn pé ọmọ ẹ̀ yìí ni pé kó lọ yanjú ẹ̀ kíá, pé kó lọ lé àwọn oníranù yẹn kúrò. Ó kúkú ní àwọn ọmọ ogun lẹ́yìn tó láti fi ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn, kí wọ́n má yọ òun ààrẹ lẹ́nu. Ẹ má jẹ́ kí a fi àṣejù ṣe ohun gbogbo tá a bá ń ṣe o. Kì í ṣe orílẹ̀-èdè wa ni orílẹ̀-èdè àkọ́kọ́ tí wọ́n máa ní ààrẹ. Bẹ́ẹ̀ ni kì í ṣe àkọ́kọ́ orílẹ̀-èdè tí ààrẹ wọn máa ní àwọn ẹbí tiẹ̀. Mo lérò pé ó yẹ kí àwọn ọmọ irú àwọn èèyàn bẹ́ẹ̀ mọ ipò wọn àti àyè wọn. Wọn kì í ṣe ẹni tí wọ́n dìbò fún. Kódà wọn ò lẹ́tọ̀ọ́ kan lábẹ́ òfin. Níbi tí wọ́n bá ti wá ń ṣe báyìí, tí wọ́n ń kó àwọn ọmọ ogun orílẹ̀-èdè fún ọmọ ààrẹ kó máa ṣọ́ kiri, ohun tí ò dáa ni. Torí aburú ni yóò kó bá ètò ààbò irú orílẹ̀-èdè bẹ́ẹ̀. Ìfàsẹ́yìn gidi sì ni, àgàgà níbi tí ogunlọ́gọ̀ àwọn ẹ̀ṣọ́ bá ti ń ṣọ́ ẹnìkan ṣoṣo tí wọ́n wá ní ọmọ ààrẹ ni. Ohun tí kò dáa rárá o. Báyìí ni ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká ti ṣe sọ nípa Ṣèyí Tinubu, tí gbogbo ẹni tó sì wà níbẹ̀ ń mirí jẹ́gẹ́jẹ́gẹ́ bí ọ̀rọ̀ bàbá náà ti ń wọ̀ wọ́n lára. Ohun tó sì jẹ́ kí ọ̀rọ̀ náà mú àwọn èèyàn lọ́kàn kojú ti pé ìjà burúkú ni wọ́n ti ń jà lórílẹ̀‐èdè yìí láti ọjọ́ pípẹ́ lórí pé kò yẹ kí àwọn ẹ̀ṣọ́ tí ìjọba gbà tí wọ́n ń sanwó oṣù fún, tí wọ́n sì ń fi owó aráàlú kọ́ wọn níṣẹ́, wá lọ jókòó sílé ẹnìkan láti máa ṣọ́ kiri tàbí láti máa tẹ̀lé tọ̀hún níbikíbi tó bá ń lọ, pàápàá níbi tí irú ẹni bẹ́ẹ̀ kì í ti ṣe òṣìṣẹ́ ìjọba. Ọ̀pọ̀ àwọn èèyàn ni wọ́n yí ààrẹ Tinubu ká tó ṣe pé wọn ò ní iṣẹ́ kankan tí àwọn èèyàn orílẹ̀-èdè yìí gbélé wọn lọ́wọ́, àmọ́ tó jẹ́ níbikíbi tí ẹ bá ti pàdé wọn, ọlọ́pàá ni yóò máa ṣọ́ wọn. Èyí tí ọlọ́pàá kò bá sì ṣọ́, sọ́jà ni yóò máa ṣọ́. Lára ohun tó sì jẹ́ kó le láti kó àwọn èèyàn wọ̀nyí kúrò kí wọ́n yéé ṣe ẹ́síkọ́ọ̀tì kiri náà nìyẹn. Nígbà tí olórí ọlọ́pàá àsìkò yìí, Káyọ̀dé Ẹgbẹ́tókùn, bẹ̀rẹ̀ sí pariwo pé àwọn ọlọ́pàá gbọ́dọ̀ padà sí báràkì kíákíá, ẹ̀rín làwọn míì ń fi rìn. Wọ́n ní ariwo tó ń pa yẹn alá tí ò lè ṣẹ ni, àti pé kì í ṣe àwọn ló yẹ kó pariwo bẹ́ẹ̀ fún. Tó bá fẹ́ kí kinní náà ṣiṣẹ́, kó nìṣó nílé àwọn Tinubu, kó bá Ṣadé sọ̀rọ̀ níbẹ̀, kó bá Ṣèyí sọ̀rọ̀, kó bá ìyá wọn náà sọ̀rọ̀ àti àwọn míì tí wọ́n jẹ́ ọmọ ààrẹ. Ṣùgbọ́n ọ̀rọ̀ tí Ṣóyínká sọ yìí le díẹ̀ wò, èèyàn kò sì tíì mọ ohun tó lè tìdí ẹ̀ yọ. Àmọ́ bàbá ọmọ 90 ọdún ó lé ló sọ̀rọ̀. Kò sí ikú kan tí yóò pàgbà tí wọn ò ní bá po lórí ẹ̀ níbẹ̀. Èyí tí Wọlé Ṣóyínká sọ ni yóò ṣòro kí ẹnìkan tó lè kó padà sí i lẹ́nu. Ọláyíwọlá Alága ló yẹ ọ̀rọ̀ ọ̀jọ̀gbọ́n Wọlé Ṣóyínká wò tó sì ṣe àkọsílẹ̀ fún Ibùdó Àgbáyé fún Àṣà àti Ìṣe Yorùbá World Center nínú ọgbà Yunifásitì Ìbàdàn. A kú déédé àkókò yìí o.